ẹ̀lẹ́ o níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé Tóbi Fásùgbà pọ̀ mi o mo kí yín ohun tí ó ṣara yín láǹfààní tí ó ṣe ìgbésí ayé yín láǹfààní tẹ́lẹ̀ lọ́la tó tún dùn tó fi ni lọ́kàn balẹ̀ yàtọ̀ ó ní ètò yìí ṣe torí ẹ̀ wá o mo wà ń bí pẹ̀lú àlejò mi ní dédé àsìkò yìí mo kí yín sà ẹ kí àwọn èèyàn kẹ́ dárúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. Ẹ káàsán sà, orúkọ tèmi ni Ìkẹ́olúwa láti iléeṣẹ́ Renaissance V-Shape Limited. Ẹ ṣeun ẹlòmíín ń bá wa pàdé pàápàá ẹ̀yin àlejò wa lórí ètò yìí fúngbà àkọ́kọ́. Renaissance V-Shape kí ni tó dúró fún gan ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ ṣeun gan olóòtú. Ní iléeṣẹ́ Renaissance V-Shape Limited, ewé àti egbò ni àwa fi máa ń dá àwọn ọmọ èèyàn ní la fi máa ń wo àwọn ọmọ èèyàn sàn. Èyíkéyìí àìrùn àbí nǹkan kí nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lágọ̀ọ́ ara. Níléeṣẹ́ Renaissance V-Shape a ti gbé ewé àti egbò tí àwọn bàbá wa fi ń ṣe ìtọ́jú wa láyé ìgbà yẹn làwa náà ń lò láti lè fi ṣe ìtọ́jú èyíkéyìí irú àìsàn tí ò bá lè máa ṣe ọmọ èèyàn, bóyá ó ní ìfúnpá gíga ni, àrùn ojú ni, èyíkéyìí àìsàn tí ò bá lè máa ṣe ẹni náà nílé Renaissance V-Shape pátápátá la ní gbogbo ẹ̀ lọ́dọ̀ wa ń bí. Ẹ ṣeun mo mọ̀ wípé ó máa dáa ká sọ̀rọ̀ nípa ọ̀kan nínú ohun tó máa ń dùn àwọn èèyàn tàbí tí ó jẹ́ ìbápàdé àwọn èèyàn jù tá a mọ̀ sí fibroid oyún ìju ẹ jọ̀ọ́ kí ni tó túmọ̀ sí gan ẹ bá wa ṣàlàyé. Ẹ ṣeun gan. Fibroid ó jẹ́ non-cancerous disease ni. Ìdí tó fi pé non-cancerous ni pé àwọn nǹkan kan wà lágọ̀ọ́ ara tá a mọ̀ sí cancer. Eléyìí kò kí ń jẹ kò ṣe kòkòrò jẹ ìfúnjẹfun, ṣùgbọ́n ó jẹ́ fibroid jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń grow ní inú ni, ó dẹ̀ common jù lára àwọn obìnrin. Ó ti common jù. Ara obìnrin kí ló máa ń fà gan? Torí àwọn èèyàn máa ń béèrè pé kí ló máa ń fà. Bẹ́ẹ̀ni, ẹ ṣeun gan. Oríṣiríṣi nǹkan ni ó lè fà. Ṣe mọ̀ pé ilé ayé tí a wà báyìí kò tó dàbí ayé àwọn bàbá wa ń gbà yẹn. Àwọn nǹkan tó ń lò ní jíjẹ ní mímu lè fi wé ayé ìsinyìí. Oríṣiríṣi àwọn oúnjẹ wa gan gbà mí gan lọ ti po àwọn nǹkan kan mọ́ tó lè fà á. Èmi náà dẹ̀rí náà lifestyle gbà mí náà lè fà á. Dáàmì sí pé ìgbé bí ẹni yẹn ṣe lo ìgbésí ayé ẹ̀ lọ́mọbìnrin ó possible. Ẹlòmíì dẹ̀rí báyìí tí kò bá exercise ara very well náà nǹkan tó lè fà á náà nìyẹn náà. Àwọn kan sọ pé gbogbo obìnrin ló máa ń ní fibroid pó kàn máa ń jura wọn lọ ni, ṣé lóòótọ́ lọ̀rọ̀ yẹn? Bẹ́ẹ̀ ni, gbogbo obìnrin ló máa ń ní, ó máa ń jura lọ ni. Ẹ ṣeun ọ̀nà wo wá ni ẹ̀yin máa ń gbà lo ewé àti egbò láti fi yanjú ọ̀rọ̀ fibroid àbí iṣẹ́ abẹ nìkan náà ló máa ń dáa fún un? Ẹ ṣeun gan, mo like ìbéèrè tẹ́ béèrè yẹn. Ọ̀nà táwa máa ń gbà kò ju ọ̀nà ewé àti egbò wa náà lọ. Àmọ́ nǹkan kan wà ń bẹ̀ ni wípé a ti máa ń pariwo fún wọn wípé ẹ kàn sí ilé ìwòsàn, ibẹ̀ gan pàtó lẹ ti máa mọ̀, lọ́ti lẹ máa ṣe àyẹ̀wò ara yín tó ti máa fún yín ní result. Ẹ lè mọ iye sẹ̀ńtímítà torí kíní yẹn ó máa ń grow ni mo sọ fún yín lẹ́ẹ̀kan. Ráàrin wípé mo sọ pé ó máa ń grow ni, tó bá ṣe ń pẹ́ sí lára ló ṣe máa tóbi sí. Náà ẹ wá béèrè pé ṣé dandan ni kó ṣiṣẹ́ abẹ fẹ́ nìyẹn ni? Ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín bẹ́ẹ̀ ni. Tí ó bá ti lè ju 10 centimeter lọ, kò sí nǹkan tí àwa lè ṣe sí time yẹn ju kó ṣe iṣẹ́ abẹ lọ. Tó bá ti kọjá 10 centimeter, but tó bá ti tó 10 centimeter, ewé àti egbò wà tá a máa fún ẹnìyẹn tó máa lò. Tó bá tún wá kọjá 10 centimeter yẹn náà tó lọ ṣe iṣẹ́ abẹ, ó yìí tún gbọdọ̀ wá tún wá lo oògùn wa. Ìdí ni pé fibroid jẹ́ àwọn tó yẹ pé kò kí ń tán lára bọ̀rọ̀. Ṣé ń gbọ́ mi? Because àwọn area kan wà
nínú àgọ́ ara wa tó jẹ́ pé tó bá ṣe iṣẹ́ abẹ yẹn fẹ́ nìyẹn wọn ò ní mú ọwọ́ débẹ̀ torí kó má bàa tún lọ ba àwọn organs kọ̀ọ̀kan jẹ́ ní ara ìyẹn ò dẹ̀ tún dáa nìyẹn. ìdí tí a ṣe máa sọ wípé ọ máa sì ní láti lo oògùn bọ ẹni tí ó bá ti lọ ṣe tó ti lọ ilé ìwòsàn tó ti lọ ṣe àyẹ̀wò tí ó ti gba result tẹ́tí mú wá láti check tá ti mọ̀ wípé kò tí kíní yẹn ò tí dé kò tí tóbi tó 10 centimeter oògùn wà tá máa fún tó máa lò bó tó bá ti kọ́ 10 centimeter advice tá máa kọ́ fún ni wípé kó lọ sí ilé ìwòsàn kó lọ ṣiṣẹ́ abẹ kọ́kọ́ gbé tó tóbi jù yẹn kúrò ńbẹ̀ ìtókù àwa fún ní oògùn àwa máa ṣiṣẹ́ ní ara bó ṣe yẹ kó ṣiṣẹ́. Àwọn kan máa ń sọ pé iléeṣẹ́ Renix ẹ ní oògùn tó jẹ́ bí idán àwọn tó ti lò ń sọ wọ́n ní báwọn bá lo oògùn Renix fún fibroid wọ́n ní ṣe ni kíní fibroid àwọn á bẹ̀rẹ̀ sí shrink á máa shrink sir mo fẹ́ béèrè ṣé bẹ́ẹ̀ lórí tòótọ́ ṣé bá ṣe sọ yẹn náà ni. bẹ́ẹ̀ ni sà torí pé bí a máa pè wọ́n kan ní consistency ṣe understand wípé tó bá ti bẹ̀rẹ̀ sí nílò mo máa sọ mo dẹ̀ máa sọ fáwọn oníbàárà wa pé ẹ fọkàn yín balẹ̀ fẹ́ bá ti dé iléeṣẹ́ Renix ṣe torí oògùn tí àwa ń tà tá a fi rí àti ìbò tá a fi ṣe níbà ìgbòho tó dájú ni olùbẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa bí ó máa ń shrink àbí kò kí ń shrink yẹn ó máa ń shrink ní wípé bẹ́ẹ̀ bá ṣe ń lò díẹ̀ náà ló máa shrink tó máa reduce in size ìdí tá a ṣe máa advise ni wípé tó bá ti lọ sílé ìwòsàn tó ti mú result ẹ wá àá ti fojú wò ìgbà tó máa dé ọ̀dọ̀ wa 7 centimeter ló gbé dé ọ̀dọ̀ wa ó bẹ̀rẹ̀ sí ní lo oògùn wa àwa sọ fún ẹ pé òkè tó bá ti lo kíní fún ìgbà díẹ̀ tún padà lọ kó lọ ṣe àyẹ̀wò ara again tó bá wá ṣe àyẹ̀wò ara àwa tó wá ní kó mú wá ìwọ fún ara ẹgbẹ́ ló ti máa wo pé kíní yìí bàbá yìí ni mo gbé wá ìgbà báyìí ni ó di báyìí ọ̀wá rò lọ́kàn ara ẹ pé ṣó yẹ kó lò ó tún máa lògùn yẹn sí ni àbí kó fi sílẹ̀ but mi máa advise wọn pé consistency the more you make use of that the herbal product the more náà ni ìlera ara tó péye ni ó máa jẹ́ fún ẹni yẹn but àwọn èèyàn wa nísìnyí tó bá ti lè lògùn lẹ́ẹ̀kan bá láti lè rí yàtọ̀ díẹ̀ báyìí wọ́n ti wà okay nìyẹn. ó dà oògùn fibroid oyún òdu ṣé ó máa ń dáa kéèyàn ó lò ó lásìkò oyún irú fún àpẹẹrẹ irú tọ̀dọ̀ tí yín báyìí ṣé ẹni tó jẹ́ aláboyún ṣé ẹ dẹ̀ mọ̀ pé nígbà míì téèyàn bá fẹ́ bímọ wọ́n ní tí fibroid bá wà bẹ́ẹ̀ pé ó lè kó bá aláboyún lásìkò ọjọ́ ìkúnlẹ̀ pé ó lè jẹ́ kó túbọ̀ nira ṣàṣẹ yìí máa ń kí ni àwọn ètò yín lórí ẹ̀ àwọn èèyàn fẹ́ mọ̀. ok ẹ ṣeun gan sà ẹ jẹ́ kí n sáré gbé ọ̀rọ̀ kan wọlé ní ibẹ̀ yẹn ni pé ẹni tó bá ní fibroid yẹn ó ní àwọn symptoms tó máa rí ní ara tó máa mọ̀ tó bá ti pọ̀ lára bíi kí ó máa ní every menstrual flow àbí kí ó yẹ kó ṣe nǹkan ọmọbìnrin ẹ̀ láàárín ọjọ́ 3 sọ́jọ́ 4 ó ti ń di pé ó fi ń ṣe 7 days ó ti ń ṣe 8 days ṣẹ̀rí pé yẹn kò dáa àbí kí ìsàlẹ̀ ẹkùn kó máa kan irú ẹni náà dẹ̀ tún dẹ̀ rí báyìí tó bá ní ìjùdẹ̀ rí tó bá ní ìbáṣepọ̀ ó máa ní painful sexual intercourse torí kò ní wà comfortable ẹ understand mi sir then nípa fibroid wa bí a ṣe sọ ni wípé ó dáa púpọ̀ àti wípé ẹjẹ́ ẹ̀ tí mú nǹkan kan wọlé ni pé ó ṣe kókó fún ẹni tó bá ní fibroid kí ó tètè ṣe àmójútó ara ìdí ni pé a máa ń pè ọ̀kan ní uterus tí kíní yẹn bá ti press ẹ̀ down ó máa jẹ́ kó lanú lẹ̀ tó bá dẹ̀ ti lanú lẹ̀ dẹ̀ rí ó máa open ó máa wà prone to a lot of things one of it is infection tí infection bá dẹ̀ ti wọ ojú ara èèyàn ṣe pé tó ti cause another damages àwọn nǹkan tí àwọn èèyàn understand ẹlòmíràn rò pé jẹ́ kí n fi sílẹ̀ jẹ́ kí n má ṣe nǹkan báyìí ó yẹ kéèyàn tètè ya mú ojútó torí àìtètè mójútó yẹn náà ó máa ń fa
àìsàn èémí sí ara. Ó dáa. Yàtọ̀ sí yẹn báyìí, àwọn oògùn yẹn ṣé oníkóró ló máa ń jẹ́ ni àbí àwọn olómi, àbí torí àwọn míì máa ń sọ pé oníkóró làwọn láìkí o, àwọn míì á ní olómi làwọn fẹ́ o. Irú àwọn oògùn ẹ lè gbé jáde. ẹ ṣeun gan olóòtú. Fibroid kit wa a máa ń pè lọ́dọ̀ a máa ń pè ní fibroid ease kit ni a máa ń pè. Ẹ̀kọ́ tó bá lè pè tó bá ti ní kit yẹn ó ní package tó máa bá wa bíi èyí tó ní omi, oníkóró wà, ó dẹ̀ tún wá ní àwọn kékeré olómi kékeré méjì náà tó máa ń tẹ̀lé. Ẹ jẹ́ kí n fi ìkànnù ẹ̀ òun lélẹ́yìí. Èyí wọ́n ti kọ́ sára ẹ̀ tó tọ́ olómi ẹ̀ lélẹ́yìí. fibroid ease. Then tẹ bá tún wo eléyìí tó wà lọ́wọ́ mi yìí, ẹyọ̀kan lélẹ́yìí, ó ní bó ṣe máa lò bíi pé kàjú lè sẹ́nu láàárọ̀ kò di alẹ́ kàjú lè sẹ́nu, kò tún wá tọ́ síbẹ̀, a tún wá ní ṣẹ́tú wọ́wọ́ mi ṣe rí pé a tún ní olómi báyìí ṣàgbé kalẹ̀. So kit ni a ní tàdé máa ṣe àlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe máa lò tí wọ́n bá ti gbà sí ọwọ́. Ẹ ṣeun. Àwọn oògùn yìí ṣe pé àwọn kan máa ń sọ pé oògùn ó máa ń ní side effect, pàápàá wọn ní àwọn oògùn òyìnbó tá a máa ń lò tẹ̀gbẹ́ lè kì í ṣoògùn òyìnbó a mọ̀ pé tiwa ni, ṣùgbọ́n oògùn òyìnbó máa ń ní side effect. Tọ̀dọ̀ yín náà ń kọ́ tó náà ní side effect tiẹ̀. Ẹ ṣeun gan olóòtú. Àwọn oògùn wa, gbogbo oògùn táwa ṣe lọ́dọ̀ tàwa kò sí kẹ́míkà kankan náà, kò dẹ̀ sí coloring, ewé àti egbò pọ́nbélé la fi pẹ̀lú ẹ̀, natural ni, kò dẹ̀ side effect níbẹ̀ ni wípé bí ẹ ṣe máa lò measurement ẹ fi máa mú, a máa jẹ́ kẹ́ mọ̀ pé eléyìí báyìí ló ṣe máa lò láàárọ̀, eléyìí báyìí ló ṣe máa lò. Irú àwọn oníkóró yẹn sì a lè ní ok báyìí lẹ ṣe máa lò oníkóró, ok ẹjọ́ ẹyọ kan sẹ́nu láàárọ̀, tó bá dọ̀sán ẹ ṣe báyìí, tó bá dalẹ́ ẹ ṣe báyìí. So ìwọ̀ntúnwọ̀n ni a ti ṣe àyè ẹ̀ sílẹ̀ bó ní kálukú ṣe máa lo àwọn nǹkan báyìí. Ẹ dẹ̀ tún wá mọ̀ wípé àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa yìí náà ó yàtọ̀ sí àzìbóyè ṣe ní kálukú ní àgọ́ ara, ó yàtọ̀ sí. Ẹlòmíì wọ́n lè jẹ́ bí 5 centimeter ní tí ẹ máa jẹ́, ẹ lè fi wé ẹni tó jẹ́ pé 7 centimeter ní fibroid ara ẹ̀ ṣe máa jẹ́. So tá bá ti rí test yẹn tó ti gba ògùn sọ́wọ́, a máa wá ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ tó bá tẹ̀ ti wá gan láti máa ṣe, because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń nǹkan báwo ni mo fẹ́ sọ náà, àìmọ̀ nǹkan ló máa ń ṣe àwọn èèyàn, bí kò ṣe wípé the fear of unknown, kíní yìí ó máa no kò rí bẹ́ẹ̀, because you have to seek for information. Kíní yìí báwo ló ṣe jẹ́, báwo ló ṣe jẹ́, nǹkan tí àwa máa ń ṣe lọ́dọ̀ tàwa nìyẹn. Tó bá ti wá, tó bá sọ fún wa wípé orí ń fọ́ ẹ àbí nǹkan kan ń ṣe ẹ́, kò lè dédé kó oògùn orí fífọ́ yẹn fún ẹ o, pé torí kò sọ fún wa pé inú ń dùn yẹn kí wọ́n kó oògùn inú fún ẹ, kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwa. Àwọn ìbéèrè kan wà tá a máa béèrè lọ́wọ́ ẹ̀, tá bá wá ti wá béèrè ẹ̀ bí orí ń fọ́ ẹ kẹ̀, á ti tó gbà wo lórí ti ń fọ́ ẹ, àwọn nǹkan wo ló ń ṣe tó yẹ ṣe ń fọ́ ẹ, ok ṣé o ti lọ sí ilé ìwòsàn tó ti ṣe àyẹ̀wò? Bẹ́ẹ̀ ni mo ti ṣàyẹ̀wò, ó ti ṣàyẹ̀wò, ok fún mi ní èsì àyẹ̀wò ẹ̀, èsì àyẹ̀wò yẹn torí báyìí bí ó yẹ máa sọ fún yín, mo máa ń ní iléeṣẹ́ RISU jẹ́ iléeṣẹ́ tó jẹ́ pé ó tóbi pọ̀ débi pé different departments ni a ní àwọn tó jẹ́ pé specialist ni wọ́n when it comes to medical aspects. Tẹ́ bá ti fún wa ní result yín, ibẹ̀ ló ń lọ, a máa lọ mú fún wọn, wọ́n máa go through ẹ̀, wọ́n examine ẹ̀, wọ́n interpret ẹ̀ padà, ibẹ̀ láti máa jẹ́ kó yé pé orí nìkan orí fífọ́ kọ́ ló ń ṣe yín o, nǹkan báyìí ló ń ṣe yín. Ibẹ̀ gangan láti máa gbé wọn jókòó, láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ pé àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀, ok tẹ́ bá ti ra oògùn àtúní wá fi yín lẹ̀kẹ́ lọ́wọ́ yẹn, a tún máa ṣe check up lórí ẹni yẹn, báwo lẹ ṣe ń ṣe, torí àwọn èèyàn gbà mí wọ́n fọ́ nìkan,
ìdí tí mo ní wọ́n fọ́nì ni wípé nǹkan tẹ́ni kọ́ máa ṣe wọ́n náà tún lọ́mọ padà padà tún lọ́ máa ṣe ṣe lẹ́yìn máa ṣe wọ́n kẹ̀fẹ́ treat ara wọn ṣe ọ̀rọ̀ àlàyé yẹn ń yé yín bí àgbọ́yé ẹni òkè for example a ní òkè òun treat ara ẹ̀ o wà ní under medication o ti ń lo oògùn àwa ní má fẹnu kan ọtí àbí má fẹnu kan báyìí kó wá jẹ́ nǹkan yẹn gan pàtó lẹ́ni yẹn yàn láàyò ẹ sọ fún mi ṣé nǹkan báyìí ṣó lè tè lọ tí wọ́n máa ń check up on them náà pé ṣe má gbàgbé o a ti sọ fún yín nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí kò rí bó ṣe rí sà. ẹ ṣeun àwọn kan wọ́n ní àwọn tí ń lọ ra oògùn àwọn tí ń lọ lo oògùn títí Renix shape yàtọ̀ wọ́n ní ìṣọwọ́ báwọn èèyàn deal papọ̀ gan wọ́n ní ohun ọgbọ́n dání ìpara àdẹ̀tù yan wá pé àfi tí ìbá ṣe Renix ló kù sà ọgbọ́n wo ni ẹ̀ ń ta sí tó fi jẹ́ wípé iléeṣẹ́ Renix shape ọ̀nà tẹ̀yìn ń gbà mú ti yín tí gbogbo ẹ̀ dẹ̀ fi ń ṣiṣẹ́ tó fi ń work fáwọn tí wọ́n ń wá ọgbọ́n wo lẹ̀ ń ta sí. mi ò gbọ́ ibẹ̀ yẹn ẹ bá mi. mo ní ọgbọ́n wo lẹ̀ ń ta sí tó fi jẹ́ pé àwọn tí wọ́n ń wá inú wọn máa ń dùn wọ́n máa ń rẹ́rìn padà ṣe é ṣù wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí sà. bẹ́ẹ̀ ni mo gbọ́ yín báyìí nẹ́tíwọ̀kì ẹni. èmi náà ti rí bẹ́ẹ̀. mi tí ojú yín ò tí jáde síta. ojú mi ò tí ṣókè. ó ti jáde yá ó tí mo béèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa ń gbóṣùbà fún yín wọ́n ní ìyìn láwo wọ́n ní àwọn tí ń lọ káàkiri àwọn ò tí ì rírú Renix ṣe pè láyé àwọn wọ́n ní báwọn bá ti dé báyìí ara àwọn ó sì balẹ̀ aróòtú àwọn débi pé kò sì sí oògùn táwọn lò tí ò ṣiṣẹ́ pé gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ oúnjẹ bíi dán ọgbọ́n wo lẹ wá ń ta sí. ẹ ṣeun gan olóòtú inú mi dùn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ààyè ibẹ̀ yẹn torí pé ní iléeṣẹ́ Renix shape a kì í fi oògùn orí fífọ́ ká fi wo inú rírun ìdí tí mo ṣe máa ń sọ fún yín ni pé kò sẹ́nikẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ wa sí iléeṣẹ́ wa a máa ń béèrè nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ní ọ̀dọ̀ wọn ká lè mọ bí pàtó tá fẹ́ dojúkọ ẹni tó ní àrùn fibroid tó ní fibroid issue tá ti gba result ẹ̀ tá ti wò á treat ẹ̀ fún fibroid ẹ ti mọ̀ pé tó bá ti jẹ́ pé nǹkan tó gbé wá nǹkan tó ṣe ọgbọ́n tá ti ṣàyẹ̀wò ẹ̀ yẹn tá ti kà á tá ti rí ìyẹn gan la máa dojúkọ tó bá tún wá ní àwọn nǹkan ìmíì tí kò mọ̀ tá a mọ̀ sí underlying sickness náà a máa jẹ́ kó máa mọ̀ níbẹ̀ yẹn ni pé lẹ́yìn fibroid yẹn o àwọn nǹkan ìmíì náà tún wà ní ara yín tẹ́lẹ̀ láti ṣe kí ni láti mójútó kò ní dàbẹ́ ni pé gbàtẹ́ fi tọ́jú fibroid wọ́n tún wá nọ́ọ̀sì nǹkan ìmíì lára gbogbo nǹkan báyẹn báyìí ìtọ́jú máa lọ lórí gbogbo ẹ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ni náà ṣe ń lo ìgbésí ayé ara náà ni adẹ̀jẹ́ báyìí kẹ́ni ẹ pé ó gbọ́dọ̀ máa exercise kó máa ṣe exercise kó dẹ̀ reduce stress náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ó pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé a fi dá yàtọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ wa. wọ́n tiẹ̀ tún ní ṣe lẹ́ máa check ẹni yẹn lọ check ẹni yẹn bọ̀ ìgbẹ́ máa checking sẹ́ni yẹn ìyẹn ni pé ẹ máa pè báwo lára yín o báwo ni báyìí o ṣe ti lo nǹkan báyìí ṣe ti ṣe báyìí kí títí tára ẹni yóò fi yá pátápátá mo ní wàá ìyẹn tún ga o Renix shape ẹ kú iṣẹ́ kò sí rọ́bẹ̀ ẹ kú iṣẹ́ yes sir. now Renix shape ẹni kìíní kan tó ṣàròtọ̀ èmi ò tí ì rí irú ẹ̀ rí o débi pé ẹ ní máa fi oògùn orí fífọ́ wo inú rírun wo orí fífọ́ nítorí pé bí èèyàn bá tún wá yàtọ̀ sí pé ó ṣe àyẹ̀wò ẹ tó rí àyẹ̀wò spiritual gẹ́gẹ́ bí nǹkan tó pa bámbárì sà àwọn èèyàn báyìí wọ́n lè wá sí Renix tán ìyẹn ní ẹ̀ka ọ̀tọ̀ tún nìyẹn o nínú Renix tẹ́ pé wọ́n ti lè wá ṣe àyẹ̀wò spiritually bí a ṣe ẹ̀wọ̀n ò lọ déédéé èèyàn rí jakulẹ̀ oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé àwọn èèyàn fẹ́ gbọ́ kí ni àlàyé yín lórí ẹ̀ dáadáa. ẹ ṣeun gan sà ní wípé ní iléeṣẹ́ Renix shape mo sọ lẹ́ẹ̀kan pé a ní department tó pọ̀ ṣe understand different departments different specialists náà ni wọ́n wà ní department oníkàlùkù. Renix shape ó wà ní department of cardiology, ó wà ní department of
now nípa consultation tẹ́ sọ, àyẹ̀wò tí ẹ sọ yẹn náà, kò sí rọ́ńbẹ̀. Ṣé mo wípé díẹ̀ kò tó ní ọmọkùnrin bá ṣe máa ń sọ, ẹni tó bá dúró, ẹni tó bá dákẹ́ ni ti ara á bá dákẹ́. Tó bá yọ ọwọ́ tó ń dùn ẹ́ síta láti máa mọ ibi tá ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ìdí tí mo fi sọ àwọn ọkọ máa ní wípé àwọn kan wà wọ́n lè ti máa gbé ìgbésẹ̀ pé òkè òkun fẹ́ lọ sí òkè òkun, mo fẹ́ travel, but every time báyìí ló ń decline ní passport ẹ̀ kò rí lọ. Àyẹ̀wò wà fún irú ẹni tán láti wá ṣe kí ló lè fa ìdíwọ́, ṣèbáwọn kan ló ń lọ, ó ṣe wá jẹ́ ńgbà tó dórí tòun lòun ò lè lọ. Àwọn àyẹ̀wò wà tá a máa ṣe lórí ìwọ̀n. Tábàárẹ̀ nìkan tàbí méjì tó kọ̀ dá dúró bí omi adágún tí ò lọ síwájú tí ò lọ sẹ́yìn náà, àyẹ̀wò wà fún yẹn náà. Ibẹ̀ ló ti máa mọ̀ pé ṣé wọ́n bá mi fínra ni àbí wọ́n ṣe báyìí àbí wọ́n ṣe báyìí. Ẹlòmíì wà tá bá ti ṣàyẹ̀wò fún wọn kọ̀ fún láwọn nǹkan tó yẹ kó fún ló bá tán ní gbogbo ìgbésí ayé. Àbẹ́yàn kan wà tí àìrí ọkọ fẹ́ ó ń dà láàmú, a ti máa lo age of 40, 35 kò dẹ̀ tí ì rọ́kọ, kò ládé orí. Àyẹ̀wò yẹ kó lọ, torí àwọn nǹkan kan wà nílẹ̀ Yorùbá táwọn mọ̀ fún ara wa tó ṣe gbogbo ẹni ìfẹ́ fi gbogbo ẹni sọ́nà ni, tó jẹ́ pé àti ilẹ̀ ni àti inú ilé ni. Ṣé you understand? Oríṣiríṣi báyẹn kí lèèyàn fẹ́ nípa àyẹ̀wò. Ó fẹ́ lọ ṣe contract ni àbí fẹ́ gba contract. Àwọn ìpèsè kan wà tá ti sílẹ̀ ní area yẹn tó jẹ́ pé ẹ̀kan náà ni tí àwọn specialist wa wọ́n máa attend sí wọn. Ní ọ̀dọ̀ wa dẹ̀rẹ́ àwọn òkè gbogbo anything anybody bá ti wá sí ọ̀dọ̀ wa báyìí, there is something we call confidentiality ní ọ̀dọ̀ wa. Ní ever gbọ́ lẹ́nu anybody ní ìta bí kò ṣe wípé ẹni tẹ́tí bá ṣiṣẹ́ yẹn àti àwọn tó wà involved tí ó máa ṣe iṣẹ́ yẹn fún yín nìkan ló máa wà. Ìdí nìyẹn oríṣiríṣi review la ní ọ̀dọ̀ wa, but òótọ́ ọbẹ̀ ni wípé àwa máa ń mú client confidentiality wa very very paramount and important. Àwọn òun ṣe tó jẹ́ pé ó máa ṣiṣẹ́ fẹ́yàn bó máa wòyàn sàn, àwa bọ́ sórí afẹ́fẹ́ jàre, àwa ṣe ojú ẹ̀. No, we don't do that. So nípa consultation yẹn, àyẹ̀wò wà fún wọn láti ṣe àyẹ̀wò ara, àyẹ̀wò ẹ̀mí àbí nǹkan kí nǹkan tẹ́nibọ̀dì bá máa dojú kọ ní iléeṣẹ́ Renis Reshape. Iléeṣẹ́ Renis Reshape wọn kò tán, wọn kò pé tán pátápátá nítorí pé wọ́n fẹ́ mi, wọ́n fẹ́ yín, wọ́n fẹ́ gbogbo ìlú gbé ìgbé ayé rẹ̀ nínú ìlera pípé àti nínú ọ̀rọ̀ ẹ̀mí spiritual. Now ẹlòmíì ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí, ó wà Nàìjíríà wá ń bí, ẹlòmíì òkè òkun ló ń wà. Fibroid oyún ìju ó ń bá fínra gan, kò fẹ́ ṣiṣẹ́ abẹ torí kínní yẹn ó ti ń yọ lẹ́nu bọ̀ díẹ̀díẹ̀, kò dẹ̀ tí ì wọ ìpele tó máa fi lọ ṣiṣẹ́ abẹ, bó ti yẹ pé wọ́n ti ń rọ̀ pé kó wá ṣiṣẹ́ abẹ, ṣùgbọ́n kò tí ì tó ìpele ti tọ̀dọ̀ tí yín tẹ́ ẹ sọ pé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Now kí ló yẹ kírú ẹni yẹn kó ṣe, báwo lẹni yẹn ṣe fẹ́ kàn sí yín lásìkò yìí? Ok, ẹ ṣeun gan wípé mo lè sọ lẹ́ẹ̀kan, torí àwọn ò kì í ṣe bákan méjì ní iléeṣẹ́ wa. Bó bá ṣe jẹ́ gẹ́lẹ́ báyìí la ṣe máa sọ fún wọn, la ṣe máa jẹ́ kó mọ̀. Mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé ó ní àwọn ìpele kan tí kinní yẹn máa ń wà tí a mọ̀ sí tó bá ti wà ní 12 centimeter or tó bá ti above 10 centimeter, àwa la máa advise ẹni yẹn fúnra wa pé you have to go for surgery. But tí kò bá tí ì tó bẹ́ẹ̀ yẹn, kẹ́ni yẹn kó kàn sí wa lórí àwọn nọ́mbà tó wà ní amóhùnmáwòrán yìí. A máa sọ̀rọ̀, àdéjẹ́ kó mọ what next to do, àwọn nǹkan tó máa ṣe àtàwọn oògùn tí a máa ní kó rà. Ìyẹn àwọn nọ́mbà tí ó wà lójú amóhùnmáwòrán yìí làwọn èèyàn ó pè sí ọ̀dà bẹ́ẹ̀. Ìyẹn jẹ́ bẹ́ẹ̀ o, ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, àǹfààní ló jẹ́ fún yín, torí ẹ̀ lẹ́sẹ̀ gbọ́dọ̀ pín fáwọn ẹlòmíì. Ẹ gbìyànjú kẹ́ ẹ pín, ẹ jọ̀ọ́ kẹ́ ẹ fi ṣe ẹlòmíì náà láǹfààní. Ẹlòmíì náà ń bátù irú wàhálà oyún ìju yìí,
tó dẹ̀ pé kò tí ì burú jù báyìí fún irú ẹni bẹ́ẹ̀ tó dẹ̀ yẹ kó tètè wá ojútùú sí Renix Shape wọ́n ṣàlàyé báyìí o pé ojútùú wà o kì í ṣe dandan gbogbo ẹ̀ náà máa fi ọ̀bẹ lanú èèyàn kó tó dìgbà yẹn ọ̀nà àbáyọ ti wà. Renix Shape wọ́n tún wò pé spirituality wa náà ṣe pàtàkì nǹkan mi ò lọ déédéé fẹ́ lómi àròpọ̀ ojú lásán kọ́ ní nǹkan mi o àbí kéèyàn ò múra sọ́rọ̀ ara ẹ̀ torí pé èèyàn bá wò sùn tèyí ó bá yàn wò sùn o. Mr. Ike alàgbà Ike láti Renix Shape ẹ fún àwọn èèyàn ní àmọ̀ràn ní ṣókí sí tẹ bá sì ní ọ̀rọ̀ àfikún ẹ ṣe ọ̀rọ̀ àfikún ká tó máa yọ̀ǹda yín lórí ètò. Ẹ káàsán gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ àmọ̀ràn tèmi fẹ́ fún yín ni pé safety first. Wọ́n ní mo fẹ́ jẹ́ kí a tọ́jú ara wa tí a bá ti ṣe ara wa ta ti tọ́jú ẹ̀ dáadáa tí ẹ̀mí bá ti wà tálàáfíà wa ìtókù bíntín ni. Ẹ má ṣe jẹ́ kí a lo ignorance ká fi cause more damages sí health wa torí ẹlòmíì ó mọ̀ nǹkan tó ń ṣe òun bá níwò kò tí pọ̀ ẹ má yẹ ká dúró dìgbà tí àwọn ọkọ̀ báyẹn tó bá wo àgọ́ ara tó máa wá ti di pé ó ti máa lọ máa fa àwọn nǹkan èémí sí àgọ́ ara tó ti máa lọ máa damage other parts wa. Ẹ jẹ́ ká tètè ṣe àtúnṣe ní ìdẹ̀fẹ́ yẹ ká jìnnà sí ilé ìwòsàn tí a bá ti jìnnà sí ilé ìwòsàn ibẹ̀ láti máa mọ̀ pé nǹkan báyìí ó wà lágọ̀ọ́ ara mi nǹkan báyìí kò sí lágọ̀ọ́ ara mi tó bá dẹ̀ ti wà lágọ̀ọ́ ara báyìí ẹ kàn sí wa ní iléeṣẹ́ Renix Shape Limited fún èyíkéyìí oògùn tí ẹ bá ti fẹ́. Ẹ ṣeun gan olóòtú. Ẹ ṣeun láti iléeṣẹ́ Renix Shape ẹ jẹ́ kí a rí ṣèpò ayé ara wa sí rere o kí ibi ibẹ̀ ó mọ̀ bá wa. Ìtọ́jú ara ẹni ló ṣe pàtàkì lásìkò yìí kó tó pẹ́ jù. Bàbá ìṣèlú ara wa lónìí ni ó sọ púpọ̀. Sorry o, mo fẹ́ pọ̀ sẹ́. Bí a bá sì ṣe lu ara wa lónìí láṣẹ bá ń bẹ̀ bọ́ bá dọ̀la lọ́kùnrin lóbìnrin ẹ tọ́jú ara yìí kí wá sọ̀rọ̀ fibroid nìkan ni wọ́n gbé dání èmi kàn béèrè lórí ọ̀rọ̀ fibroid lónìí ni oríṣiríṣi oògùn ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ bá ti wo àwọn fídíò wa kan sẹ́yìn ẹ ti máa rí oríṣiríṣi àìsàn kò fẹ́ẹ̀ sí àìsàn yẹn tí wọn ò kí ń wò bákan náà kò fẹ́ẹ̀ tún sí ohun tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ara ẹni kò dìgbà tí a bá tún ṣàìsàn àwọn ìpara àwọn ohun mímu tí ó jẹ́ kí ìlera ẹni máa jí pépé ó ṣe pàtàkì tí ó jẹ́ kọ́kùnrin ṣe bí ọkùnrin bọ̀dá dádì eléyìí ẹgbẹ́ náà ti fi lọ́yìn ti tó Renix Shape ń pè yín wọ́n ń pè yín pé kíákíá kẹ́ tètè bójútó kó tó pẹ́ jù àtẹlómìnì ò dọ́mọ obìnrin náà máa pariwo lé lórí whereas àwọn dádì ló ní problem sà ẹ wá àlè sọ gbogbo ẹ̀tàn lórí ètò lásìkò yìí ẹ pè Renix Shape fún àlàyé àti ẹ̀kúnrẹ́rẹ́ tó bá wù yín nọ́mbà yẹn náà lẹ ń wò lójú amóhùnmáwòrán yín yẹn ẹ ṣeun alàgbà Ìkẹ́ ẹ jẹ́ àmà yọ̀ǹda yín láti rẹ̀ Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n rí kó ṣàǹfààní fún wọn ẹ máa wò kẹ́ máa pín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Shape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń rú yín lójú Renix Shape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí Renix Shape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV
tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo. God bless you. Bembeyeke TV ẹ máa wò ó.